This is CrossBLOGXTV TV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o. Ó tún ti ṣẹlẹ̀ o. Ṣẹ̀ṣẹ̀ rí lórí àwòrán yìí, ọwọ́ àwọn vigilante ó ti padà bá àwọn tí wọ́n lọ ṣe ìkọlù sí ilé ìjọ CAC ní ìlú Eruku ní Kwara State. Wọ́n ní bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gangan. Wọ́n ní àwọn boys ti lọ rob ní bíbáyìí. Ẹ jẹ́ nǹkan kan tí wọ́n kọ. Wọ́n ní the boys who raided Eruku has been apprehended by the relentless vigilantes of the town because they laid ambush and vigilance. And okay. This is what they said. They said they lay ambush because it seems two of those men they have been injured. So they lost two of their men have not been found. So they retreated to reinforce themselves. But the bandits now want to carry their wounded members to the town where they are being caught because they laid ambush on all the roads leading to the town. Ẹ̀yin tèmi, tí gbogbo wa bá lè bẹ̀rẹ̀ sí ṣe báyìí, tí gbogbo ilẹ̀ Yorùbá bá dìde sí kí ni pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ níbì kan lọ block gbogbo entrance ìlú yẹn, gbogbo ọ̀nà tó wọnú ìlú yẹn àtọ̀nà tó jáde ìlú yẹn, gbogbo wọn náà làwọn máa rí mú báyìí bọ́n ṣe ráwọn eléyìí mú náà máa rí bu wọn mú because it's very disgusting every time. Wọ́n ní àwọn Fúlàní kan wọ́n ti wá ṣe nǹkan kan bí kan gbogbo wọn ti disappear bíi pé afẹ́fẹ́ ni wọ́n tán fẹ́ wá tán dẹ̀ tí wá fẹ́ lọ. Bá a dúpẹ́ o lọ́wọ́ àwọn vigilante tó rí wọn mú yìí o, a dúpẹ́ o lọ́wọ́ àwọn vigilante tó ní courage láti wò pé sẹ́ ẹ̀yin tẹ́ wá ṣe irú nǹkan báyìí ẹ̀ lè lọ, àyè tá a fojú rí ẹ̀ lè lọ. A dúpẹ́ gan takuntakun tó bá yẹ pé báyìí ni gbogbo vigilante ṣe ń ṣe àǹtí ìjọba gan tí wọ́n bá lè fún vigilante náà ní right láti ní AK-47 because between me and you kò easy. Ìwọ gbé ṣakabula dání, èèyàn kan gbé uzi dání, o ò lè dúró de. But tí wọ́n bá gbé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ dání definitely o máa dúró de. Ó dàbí Dubai náà ni, Dubai ra Ferrari fọlọ́pàá. Wọ́n nígbà tó bá ń lo ordinary car tó fi ń lé fast car báwo lè ṣe fẹ́ mú criminal. Wọ́n ní reason táwọn ṣe rà ní ẹ̀kọ́ yìí kó tó dúpọ̀ àwọn olówó láti máa waste owó luxury. So it's the same thing. Tá bá lè bá ìjọba wa sọ̀rọ̀ pé ẹ wá àwọn vigilante wa àti bóde ẹ̀jẹ̀ Sunday Igboho àti Gani Adams o gbogbo wọn empower wọn, ẹ̀yin náà gbé AK-47 dání because mi ìmọ̀ wáyé tí èèyàn máa lóun sin ẹranko, òun sin nǹkan ọ̀sìn, òun máa ń fi AK-47 sin nǹkan ọ̀sìn. I don't understand. So ẹ jẹ́ ká gbọ́ pé nǹkan táwọn vigilante sọ lórí àwọn ọ̀rọ̀ yìí. Wọ́n kà jẹ́ kí ọ̀fẹ́ jẹ́ kí vigilante ni. Ẹni tó gbé èké lára ni o, ẹni tó gbé èké èwo. Eléyìí ni èwo ibi tí bàbá lè ṣe àdìrí ibi tí bàbá lè. Ọmọ méjì ọmọ fìdí méjì àti ìrí báyìí wọ́n á mọ̀. Ẹ̀dá kò ewo ibi tí ọ̀tá bá lè ọ̀tá jíjó. Ẹ̀yin tèmi ṣe rí pọ́wọ́ tí wọ́n bá wọn báyìí ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan tó ní nǹkan tí gbogbo ilẹ̀ Yorùbá bá dìde lórí àríwá àwọn mátà báyìí kò sí kó máa fọwọ́ pa ìdá wa lójúmọ́ o. Ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o. Bye for now. I'm gonna update you another update about your CAC Church in Kwara State. Bye for now. Tẹ́ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa ló fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.